tó sọ̀kalẹ̀ fún Ànábì nù kò ní bísímìláì ọlọ́ni ìkìrà. ṣùgbọ́n lónìí bí wọ́n ti tu Quran ṣùgbọ́n lónìí bí wọ́n ti tó Qur'an bí rọ́ṣìmì Usmani bí Usmanu ní ìkọ́lẹ̀ ní ìkọ́lẹ̀ Sayyidina Usman Sayyidina Usman ni wọ́n ti kọ́lẹ̀ lónìí wọ́n bẹ̀rẹ̀ láti Fatiha wọ́n bẹ̀rẹ̀ láti Fatiha wọ́n parí ẹ̀sìn náà sí. wọ́n parí ẹ̀ sí Suratul Nas. ṣùgbọ́n bí wọ́n ti ń ké ṣùgbọ́n bí wọ́n ti ń ké ẹni ọmọ Kùránì kéjù ẹni tó mọ nínú Kùránì sàábì kéjù ànábì nínú sàábì ní Ànábì Sayyidina Umar ní Sayyidina Umar. ohun tá a sì fi ń ké Kùránì tá à ń já pọ̀ gbogbo ohun tá à ń já pọ̀ ni ọmọ Sayyidina Umar ló tún ní ọmọ Sayyidina Umar lónìí tá à ń pè ní Hafsat tá ń pè ní Hafsat ọmọ Sayyidina Umar ọmọ Sayyidina Umar tí ìyàwó àná òun ló ní Kùránì kíké ká máa já pọ̀ ká máa já pọ̀ ká máa ké lọ báwọn ká máa ké lọ bá àwọn obìnrin ló ní obìnrin lónìí obìnrin ń ké bẹ́ẹ̀ òní máa ké bẹ́ẹ̀ ká máa ké lọ báwọn. ká máa ké lọ bá àwọn. Áyà kan àyà kan gbólóhùn kan gbólóhùn kan àràfí kan àràfí kan ni wọ́n fi kọ́ òjíṣẹ́ ńlá wọ́n fi kọ́ Muhammad òjíṣẹ́ ńlá iná Muhammad bí wọ́n sì ti ń kọ́ mọ́ ń parẹ́ bí wọ́n ti ń kọ́ ní ń parẹ́. làbá kan sọ pé wàá ìlísùkọ̀ Jibril sọ́dọ̀rọ̀hù àhàrọ̀zà ilman dúnà rọ́sìnì wàlà mahawi. إذ شق جبريل صدره وأحرز علما دون رسم ولا مهو. torí pé wọ́n ti kọ́ ànábì torí pé bí wọ́n ti kọ́ àná Muhammad wọ́n ń kọ́ wọ́n ń kọ́ wọ́n ń kọ́lẹ̀ wọ́n ń kọ́lẹ̀ kò sì rí kò sí rí wọ́n ń kọ́ wọ́n ń kọ́lẹ̀ wọ́n ń kọ́ wọ́n ń kọ́lẹ̀ kò sì rí ànábì ò sí rí kò rí kò rí bí wọ́n ti ń kọ́lẹ̀. ànábì ọ̀dà Suratul Fatiha kò dá mọ̀ pé Suratul Fatiha Kò dá Yasin mọ̀. kò dá Yasin mọ̀ torí pé nítorí ju torí wọn lọ tó rí ojú yún lọ ojú wà á máa kọ́lẹ̀ lọ ó dẹ̀ lójú wà ló dẹ̀ lójú torí pé ànábì bá ti wọlẹ̀ Bá ibi bá ti tí wọlẹ̀. ilẹ̀ parí sí ibi ilẹ̀ pin sí yányán ní nísàlẹ̀ ilẹ̀ lọ́nà keje lànábì máa ń rí lànàbì máa ń rí Wà díẹ̀ á máa wà á. tèmi إذ شق wọn ò lè جبريل wọ́n ti ń ṣúùtì kámẹ́rà bí wọ́n ti ń gbé kámẹ́rà wọ́n á ṣúùtì méje yẹn wọ́n á sùn tí ẹnìkan ò rí méje ànábì ṣúùtì rí ẹnìkan ò rí méjì ànábì yàrí وأحرز علما kí dẹ̀ ni دون Wà á ní kí رسم ló fà á? ولا kí ló مهو. fún lágbára òun náà ni títóbi alukur'an títóbi Al-Qur'ani ló fún lágbára. torí kur'an yìí bó ti wà láyé yìí ló wà ní ilé kan tí wọ́n pè ní Baitul Ma'mur bí Qur'ani ti wà yí bẹ́ẹ̀ náà ló wà nílé kan tí wọ́n pè ní Baitul Ma'mur. ọlọ́mọdé lè wá ojú náà ọlọ́mọdé lè wá ojú náà آمين. kur'an ìjóná lára lé Qur'ani jóná lára lé májèmọ́tò wá ojú náà májèmọ́tò wá ojú náà kur'an ò kí ń jóná Qur'ani èkí jóná ọkùnrin kan ń jó ní wọ́n ló jó kur'an náà wọn ló jó Qur'ani ṣé ń náà. tòótọ́ ni kur'an jóná ọkàn gbogbo ẹni tó ti hà lóye ojú Tó bá ṣe pé tòótọ́ ló ẹni hàn náà kò sì sí tíra tọrọrùn tí ń bẹ láyé tó ṣe é há kò sí tíra kan tó rọrùn tó ṣe é tó ṣe é ju alukur'ani lójú lọ Al-Qur'ani lọ ó sì lé ó sì lé alukur'ani lé àbá ní Qur'ani lé o ẹgbẹ̀rún èdè ni wọ́n fi kọ alukur'ani ẹgbẹ̀rún èdè náà ikọ̀ Al-Qur'ani gbogbo èdè lọ́tẹnu ànábì Ádámà jáde nígbà tí wọ́n foríjì lọ́dọ̀ Ọlọ́run gbogbo èdè yẹn ló tẹnu ànábì Ádámà jáde pé nígbà tí wọ́n forí má jì lọ́dọ̀ Ọlọ́run. jèso má jèso má jẹgi má jẹgi má jọpẹ̀ má jọpẹ̀ lọ́gbà àlìjánà lọ́gbà àlìjẹ́nà ó sì jẹ́ ó sì jẹ́ gbogbo èdè tó wá sọ jáde gbogbo èdè tó sọ jáde nígbà tí wọ́n gbá ọ̀nà fún ẹ̀ mú nígbà di ọ̀nà fún ẹ̀ mú ìwé gbé wọn ni wọ́n fi kọ Kùránì tán èdè náà fi kọ Qur'ani ó wá jẹ́ ẹgbẹ̀rún èdè ó jẹ́ ẹgbẹ̀rún èdè ẹnìkan wà béèrè pé iṣẹ́ wo làwọn àfáà ń ṣe iṣẹ́ wo ni mo sí ìṣẹ́ tó ń ṣe pọ̀ o lẹ́nu pé káfẹ́ ọmọ rí ṣe Lẹ́nu kó má ntọ́lọ̀ rí ṣe. ńlẹ̀ mọ́ kéwú nìyẹn tọ́lọ́ ńlẹ̀ má kí ó ntọ́lẹ̀ mọ́ pé àìní rí ṣe àìní rí jẹ àìní rí mu tó lẹ̀ má nu lọ́nà ìwọ̀n ni ṣèyítọ́ wá jẹ́ ọ̀gá rírí ṣe rẹ̀ láyọ̀ ọkàn ètò jọ́gà rírí ṣe láyé ọkàn láyọ̀ ọkàn alikọ́nà àtù làmọ́lòn balkanzon làmọ́lòn balkanzon ṣe ni pé pẹpẹ ọ̀rọ̀ ni pẹ́pẹ́ ọ̀rọ̀ ní ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ òfin gun anabi Muhammad ọlọ́run sí bẹ́ẹ̀ fún àná الله Muhammad عليه وسلم. òun náà ni títóbi alukur'an orí tóbi Al-Qur'ani àwọn akẹ́kọ̀ọ́ aláwọ̀ mẹ́ta bàbá kékulú aláwọ̀ mẹ́ta tá a fi ń sodidi alukur'an láàfin sórí di Al-Qur'ani bọ́sọ̀ fún wa lẹ́ẹ̀kan wípé ní wọ́n ti bá akẹ́kọ̀ọ́ aláwọ̀ mẹ́ta wọ́n ní odidi alukur'an ni fún àwọn ìwo lànàbì wí bẹ́ẹ̀ àwọn wo lànàbì ní wọ́n kékulú aláwọ̀ mẹ́ta fún tí ó máa ṣe kì í ṣàlàyé o kì í ṣàlàyé o kì í ṣàlàyé bí tèmi àti ẹ̀ ẹ̀yọ́ láéláé wọ́n bá ti kékúrò aláwọ̀ mẹ́ta ọkè láti Suratul Fatiha àdé Suratul Nas wọ́n bá ti kékúrò aláwọ̀ mẹ́ta wọ́n ti ké Suratul kúlú aláwọ̀ mẹ́ta àbá ìṣe sùúrù lọ́ba ti kékulú aláwọ̀ mẹ́ta Alhaji Taofik nọ́mbà akínyìn o
láti ké kúrò aláwọ̀ mẹ́ta tó bá ti ké kúrò aláwọ̀ mẹ́ta ó wúlò fáwọn òkú bàbá ló wúlò fáwọn kì í ṣe bá láàyè ìjọba láyè ìyẹn ké kúrò aláwọ̀ mẹ́ta ìyẹn bá ti ké kúrò aláwọ̀ mẹ́ta ó ti ṣe déédéé Al-Qur'an ìkúrò aláwọ̀ mẹ́ta ẹ̀mọ ìkúrò aláwọ̀ tá ti ké ń bí láti ké ń bí láti gbà sí nítorí táwa fẹ́ pé ké kúrò aláwọ̀ mẹ́ta ṣé wọ́n tó bẹ́ẹ̀ káàfà kan kọ́ àfà kan kọ́kọ́ máa kí ó kan kúrò aláwọ̀ mẹ́ta kó ló ṣe lórí àdúgbò kọ́ wá lóun ó ṣe wà lúmọ̀ fún sẹ́gbà èmi ò lè gbà pé wọ́n ṣe wà lúmọ̀ bó o kúrò aláwọ̀ mẹ́ta إنما القرآن 9 أحرف èyí ni bá mi kọ́ ọmọ mi ní yòókù bá ń kọ́ ní òkú ìṣe kúrò aláwọ̀ nìkan nínú Kùránì wá ní ọkọ̀ mẹ́ta ألا إنما القرآن 9 أحرف تسعة أحرف ألا إنما القرآن 9 أحرف أتيت بها أتيت بها في بيت شعر بلا خلل في بيت شعر بلا خلل حلال حرام محكم متشابه حلال حرام محكم متشابه بشير نذير عزة كذة مثل بشير نذير قصة عزة مثل عظة مثل torí pé aláàjì fẹ́ ọ̀rọ̀ ọlọ́run máa gbọ́ díẹ̀díẹ̀ torí pé aláàjì wọ́n máa ń fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run díẹ̀ àwọn sì nìkan ni èmi sábà ṣe báyìí fún àwọn nìkan ni bàbá máa ń ṣe báyìí fún èmi sábà ṣe báyìí fún torí pé mo fẹ́ kádùá àwọn gbà kí tèmi náà gbà torí pé a fẹ́ kájú mo fẹ́ kí tèmi náà gbà kí tèmi náà gbà tí wọ́n náà gbà kí tèmi náà gbà èyí kádùá ní tí wọ́n bẹ̀ wá kọ́ yìí lábẹ́ àkọ́ yìí à á sì ẹ̀ ṣe sàárà owó tọ́pọ̀ fún wa àbí a sì ń bọ̀ wá síbẹ̀ nítorí odidi àlùkùránì tí àwọn míì máa ké nì tí ò sí tí mo yìí gbà bọ̀ ń bẹ̀ tí o kò yẹ kí kọ́mọ̀sí tẹ̀lé fáwa náà àbí àti ké odidi àlùkùránì alájì bẹ̀ wá ní odidi àlùkùránì a ké kúlú aláwù mẹ́ta tá nàbì ló ṣe déédéé àlùkùránì wọ́n ní a ké kúlí إذا زلزلت الأرض إذا زلزلت الأرض mẹ́rin òun náà ṣe déédéé alukur'an mẹ́rin ẹ wà tún ké súra yìí tí jẹ́ súratul kafirun kul ya ayyuhal kafirun àákéwòn méjì òun náà ṣe déédéé tàbí kẹ́kíwòn mẹ́rin ìzázolóṣè láti rà á bì méjì òun náà ṣe déédéé odidi alukur'an kọ́nà ń kọ́ wọlé Ànábì wa Muhammad gbígbàdúrà tó pọ̀ láàyè yìí Ọlọ́run bá fi síbẹ̀ lẹ́yìn alukur'an kò sí ní tá a fi bẹ̀ lọ́run tó tó kur'an mọ́ lẹ́yìn alukur'an kò sí ní tá a fi bẹ̀ lọ́run tó tó alukur'an mọ́ láyé lẹ́yìn kuran kò sí mọ́ kuran la fi gbọ́ bùkátà yé láti ké Ọlọ́run ṣá gba gbogbo gbogbo àníyàn tí kálukú filẹ̀ Ọlọ́run ṣá jẹ́ ọṣẹ bẹ́ẹ̀ la ilaha illallah bismillahir rahmanir rahim kul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bismillahir rahmanir rahim wallahu ahad Allahu samad لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد آمين آمين قل يا أيها الكافرون wàá ní káké kúlẹ̀ ayọ́ al-kafirun mẹ́rin àkè mẹ́rin tiẹ̀ náà rìwáyà gbà wá tó bá ní wàrádà ọ̀rọ̀ tí ẹni tí kìí ṣe sàbí ànábì tàbí sàbí ànábì tó ṣẹ̀ṣẹ̀ gbà sílám tàbí sàbí ànábì tí ò tí ì kírun pẹ́ ni wọ́n máa ń fi wàrádà lágbájá ọgbẹ́ agbá pé èèyàn báyìí lè identify rẹ̀ lágbó pé wọ́n ní ànábì sọ pé ní àbá ké kúlẹ̀ ayọ́ al-kafirun mẹ́rin
ó ṣe déédéé Al-Qur'an àáké òun náà kọ́nà kọ́ wọlé òun náà wọ́n ṣe àgbàdo ẹnì kọ̀ọ̀kan Bismillahir Rahmanir Rahim la a'budu ma ta'budun wala antum 'abiduna ma a'budu wala ana 'abidu ma 'abadtum wala antum 'abiduna ma lakum dinukum waliya din Bismillahir Rahmanir Rahim qul ya ayyuhal kafirun wala antum 'abiduna ma a'budu wala ana 'abidu ma 'abadtum wala antum 'abiduna Bismillahir Rahmanir Rahim qul ya ayyuhal kafirun wala antum 'abiduna ma a'budu wala ana 'abidu ma 'abadtum wala antum 'abiduna lakum dinukum Bismillahir Rahmanir Rahim qul ya ayyuhal kafirun wala antum 'abiduna ma a'budu wala ana 'abidu ma 'abadtum wala antum 'abiduna lakum dinukum ẹlẹ́kẹta ń bẹ idha zulzilatil ard àáké méjì wọ́n ní wàrádà annahu mithla al-Qur'an jam'an qira'atan nígbà tá a bá ké odidi al-Qur'an ní tá a bá ti ké méjì àáké náà bùkátà wa ọlọ́run bá bíyà rẹ̀ Bismillahir Rahmanir Rahim idha zulzilatil ardu wa akhrajatil ardu wa qala al-insanu yawma'idhin tuhaddithu akhbaraha يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض وأخرجت الأرض وقال الإنسان ما يومئذ تحدث أخباره بأن ربك أوانها فمن يعمل مثقال ذرة خيرا يره adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run àwọn bàbá wọ́n sọ pé bo ni Kùránì sọ̀kalẹ̀ sí bàbá wa kan lẹ̀ yìí wọ́n máa ń pè ní bàbá wa ìmáàmù Ṣítù onílé wúrà àwọn ni wọ́n máa ń wo ibi tí Kùránì sọ̀kalẹ̀ sí wọ́n sì kọ́ lọ́dọ̀ àfa àwọn bàbá Aríkálámù ni wọ́n bá ti ní afẹ́ nǹkan báyìí ẹ̀wọ̀n ni ẹ bá ké Kùránì wọ́n wá ní ìbúta lọ́ka àyàtọ̀ kẹ́yìn nǹkan àyàtọ̀ kẹ́yìn là níyàn abẹ́lé wúrà ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta rí wọ́n ní Kùránì tẹ́ kọ́kọ́ pa Kùránì tẹ́ ibi tẹ́ kọ́kọ́ parí ibi ó parí sí ibi pé Ọlọ́run ké pèlè àwọn kèfèrí nǹkan kan ẹ parí yẹn ẹ tún jẹ́ àka Kùránì rẹ̀ wọ́n tún kà mí wọ́n ní bẹ́ẹ̀ gbígbé iná la Ọlọ́run ló wọ́n fẹ́ràn àzọ́ọ̀lì mi iná alábòsí wọ́n ní ẹran èyí tá ara ẹ tún pa wọ́n tún kí nígbà wọn á ké mi wọ́n á síbi Ọlọ́run ó sì yàrá yóò ṣe dáadáa fún mi ní wá pé àyìn wọn ni ó ti dáa báwọn. so ibi tí Kùránì sọ̀kalẹ̀ sí súrà wo ni. Suratul Namli naam súrà Awurebe àbí súrà Awurebe àǹtí àbí gẹ́gẹ́ bí wọ́n pè àǹtí Awurebe ó ní kòkòrò tó jẹ́ àmì jù nínú ayé nínú gbogbo kòkòrò tí ń bẹ láyé ó ní kòkòrò tí Fúlàní bá dẹdẹ tí wọn bá ti pàdé rẹ̀ wọn ò ní dúró ńbẹ̀ láti kọ́lé síbẹ̀ láéláé Fúlàní ò ní kú ńbẹ̀. bí Fúlàní bá rìnrìn àjò títí. àwọn wòlíì Ọlọ́run tí í ṣe sàárà. tí ò tí pàdé Awurebe kò ní kọ́lé bẹ̀ kò ní dúró bẹ̀. àwọn wòlíì Ọlọ́run tí í ṣàdúrà. àwọn wòlíì Ọlọ́run tí ń bẹ lọ́run. nínú igbó tí wọ́n wá ṣe sàárà tán wọn wá rẹ̀ tí ó gba sàárà lọ wọn wọ́n wá lọ dà sílẹ̀ Awurebe wọ́n gbé lọ ibi tó ti ṣe nù. bẹ́ẹ̀ ni wọ́n má da sàárà bẹ́ẹ̀ kò sí tí wọ́n gbé bẹ́ẹ̀. Awurebe àlùbáríkà tọ́lọ́ ń bùn kì í tàyàn kì í jẹ́yàn Fúlàní sùn tí ni wọ́n sùn tí inú gbóni kì í ṣe kòkòrò tí í jẹ́yàn bíi kòkòrò ṣúgà ní agbárí hẹ́hẹ́hẹ́ yẹn ni. Káwurebe wa tó bá tẹnu bọlẹ̀ láti bí ó lè jáde ní Mẹ́kà wọ́n ti rìn nù lẹ́nu kò sí kòkòrò tó tó bẹ́ẹ̀ yóò ti sẹ́bì kan jáde. Suratul Naml aya wo ló wá parí ẹ̀ Námúlì yìí Ànábì Sùlẹ̀mánà ló bá sọ̀rọ̀. Ànábì Sùlẹ̀mánà lọ́lọ́run rán sí pé kó bá sọ̀rọ̀. bó tiẹ̀ já sí pé mo ti ní màá ké Ismul Azami Ànábì Sùlẹ̀mánà lónìí láàyè yìí báàkì ké màá ké Ismul Azami Ànábì Sùlẹ̀mánà mo ní màá ké nígbà tí a wà parí Kùránì Suratul Naml
Suratul Naml yẹn nìkan ló sì ní bísímìláì inú yàtọ̀ sí bísímìláì tó bẹ̀rẹ̀ rẹ̀. Suratul Naml nìkan ló ní bísímìláì inú yàtọ̀ sí bísímìláì tó bẹ̀rẹ̀ rẹ̀. Suratul Naml yẹn nìkan. So ó kọ Ọlọ́run tí mo wá ní màá ké. Ó kọ Ọlọ́run tí bàbá láwọn ó ké. Ṣé kí n ké àbí má ké? Àwọn bàbá wa ń jọ́ mi wọ́n ní àwọn gbogbo nítorí ẹ̀ ni. Ṣé kí n ké àbí bísímìláì kọ́ owó ní kẹ́ fún mi? Mi fẹ́ béèrè owó lọ́wọ́ àyájí. Owó ní kẹ́ fún mi. Káfi ké. Ó kọ Ọlọ́run yẹn mẹ́fà ni. Bàbá ní mẹ́fà ni. Ó là Nábì Suleiman ní sá. Lànàbì Suleiman sá. Tí wọ́n bá sọ pé mo là Nábì Suleiman kọ́lé sí orí ocean ló kọ́lé sí. Orí omi là Nábì Suleiman sí. Tí gíláàsì wà ń bẹ̀. Gíláàsì náà fi kọ́ gbogbo ẹ̀. Gíláàsì náà fi kọ́ gbogbo ẹ̀. Ṣé owó Kùránì wà ní? Ẹ̀mí lè kú lẹ̀. Ẹ̀mí yìí. Kí yẹn kọ́ mọ́ papọ̀ mọ́ ní tá a fẹ́ gbà. Nítorí ìbẹ̀ kó bàbá yìí wọ́n bá sàmì látàárọ̀. Bàbá yìí náà pẹ́ wọ́n tó wá. Owó Ismail Azami. Mẹ́fà ni ó kọ yẹn. Mẹ́fà ló kọ náà. Tá Nábì Suleiman ká. Ànábì Suleiman sá. Tó sá. Ó sá. Alhaji Taofik. Alhaji Taofik. Sówó tẹ fún mi sí òkèrè. Bàbá fi kan sí. Ṣé ẹ mọ̀ pé tẹ́ bá fún mi lówó èmi máa ń sọ pé ó kéré. Ẹ̀yin nìkan ni mo máa ń sọ fún bẹ́ẹ̀ lẹ́yìn. Mi ń sọ fẹ́ nìkan kan lẹ́yìn. Tẹ́ bá ti fún mi lówó kan yín lò kéré. Ismail Azami yẹn. Ismail Azami yẹn. Òun là Nábì Suleiman ń ké. Ànábì Suleiman ń ké. Lọ́lá fi tó bá wọn. Lọ́lá fi pọ̀ tó bẹ́ẹ̀. Lọ́lọ́run fi ní kọ́ sọ pé tọ̀fíkọ̀ mọ̀sẹ̀ hábìlì ìjàbí. Olówó máa ń sin nǹkan ni. Olówó máa ń sin nǹkan ni. Ìmọ̀ ń sin nǹkan. Olówó máa ń sin nǹkan ni. Ìmọ̀ ń sin ẹran. Ìmọ̀ ń sin dábàá. Dábàá sísìn ẹran sísìn là Nábì Suleiman ń sìn. Tó jogún lọ́wọ́ bàbá rẹ̀. Ẹ̀ ń pé ìtàn gbé pé bàbá rẹ̀ fẹ́ ìyàwó 100. 17 nínú ọmọ bímọ. Nọ́mbà 17 lòun àbí kàn. 17 nínú ìyàwó wọ́n bímọ kọ̀ọ̀kan. Àyókù òbí. Nọ́mbà 17 wà ní Suleiman. Nọ́mbà 17. Ó dẹ̀ di ọdún kẹsàn-án. Yóò dà fún ṣówó mi. Kọ́sá ti lo àpò ewu ní àpò. Kọ́sá ti bọ́ sápò kan. Ẹni tó fún mi kò pé kọ́ lo àpò sàlẹ̀. Èmi náà ti mọ gbà á. Kọ́sá ti bọ́ sápò kan. Suleiman. Ànábì Suleiman. Ó wá lo ọdún 9. Ó lọ ọdún 9. Lọ́dọ̀ bàbá tó bí. Lọ́dọ̀ ìyá rẹ̀ tó bí. Ìyá tó bí Suleiman ò lójú. Arọ ni.